ọ̀kàjú ẹ̀ ìjáyà akérè mo tún ti dé mo fẹ́ sọ ohun tó wá sí mi lórúkún ẹjẹ́ ń pọn délé adípẹ́tolúwa ọba alápẹ̀rẹ̀ làpẹ̀rẹ̀ sọ èèyàn tó bá yẹ nípò òun là á dìbò fún ká wo ẹni rere gbé sípò kí ó gbòsù káyà lórí kó wá ìbíkúnlé amúsùn lẹ́ni ọ̀hún àjírí ọmọ oyè ó ti dàràbà kápá ọlọ́jà ìlú ọ̀ká ẹjẹ́ àjọ gbà yí bí màrán wọ́n lera wọn bọ̀ o àwọn alákatakítí ọlọ́jà ìlú wọ́n fẹ́ kọ́ mọ́tálákà sínú ìpayín kékeré owó ọ̀dà alápò ẹnìkan ẹni bá ń fẹ́ ti mẹ̀kúnnù ilẹ̀ á dìbò fún ìbíkúnlé amúsùn tẹ́tí ó ń gbé ohun dára ló ń wí ohun tí mẹ̀kúnnù bá ń fẹ́ kí pọ̀ lọ́rọ̀ ọmọ ìbíkúnlé bá a bá dìbò fún ẹni bẹ́ẹ̀ kò kúkú léèwọ̀ ìbíkúnlé amúsùn ó ti dì wọ́n lọ ìwọ yàtọ̀ sáwọn atúríkà bí èlùbọ́ ọmọ ìbíkúnlé tí wọ́n ń kọminú ẹ̀ tí ò kọminú wọn ọ̀fẹ̀rẹ̀ǹgẹ̀ bí iná ọkọ̀ fúnṣọ́ ọ̀dà jìnnìjìnnì gbogbo ọlọ́dẹ ìlú káfàtà. ìbò 2027 tí ń pọ̀ yìí ọmọ ìbíkúnlé tún lọ sílé ìgbìmọ̀ asòfin àgbà abàmì omi abàmì odò ọmọ abẹfẹlẹ òsè gbámú abẹbẹlúbẹ ọmọ òwú òdùrú àkùkọ gàgàrà tó gorí ọ̀pẹ lọ́lé téńté sí ọkọ̀ sí wọn lẹ́gbàá aláké ọkọ̀ sókè ọ̀nà ọkọ̀ sí wọn nígbàgùrà ọkọ̀ sí wọn lówù òdùgbò ọmọ ajígbé pèsèré ó ní gbogbo ohun tí ìlú bá ń fẹ́ ìlò wọn yàn láàyò ẹ dìbò yín fún bó bá di 2027 ẹ má jẹ́ wọ́n tún fi kóńgò ráìsì àtàṣọ ọ̀gbàgbọ̀n tó wá jẹ mọ́ àti kúrò lọ́mọ àgbékọ̀ọ́ roko ìbíkúnlé amúsùn láàyò gbogbo mẹ̀kúnnù ìbíkúnlé wá gbọ́ o àwọn nǹkan mèremère tó ti ń pèsè bọ̀ látẹ̀yìn ti 2027 yìí jẹ́ kó tún dára jù bẹ́ẹ̀ lọ ìbíkúnlé ra amúsùn ra àjírí ra ọmọ òye ra mọ́tò kan fèrè ló ń fún yà fún yàyà fún yà fún yàyà fún. ìbíkúnlé amúsùn ó ti digi àràbà ẹ̀yin ìtàkùn gbogbo mo ké sí yín o ẹ jẹ́ kí àjírí ọmọ òye kó rẹ́sẹ̀ fi wọlé mú Alhaji Akeem Adéọ̀sùn Jàǹgó yígbìrì yígbìrì ìkòkò ṣe yígbìrì Alhaji Òkèwọlé ń kọ́ àgbà nínú olóṣèlú tí ò ṣe é kan mú sí ẹjẹ́ ń ké sí Alhaji Amẹ̀ríkò Masihud tó gbangba láyé má jẹ àyàlóló sún ọ lójú ìjà Wálé Adésóyè pupa ọ̀rọ̀ rẹ o èèyàn ò ní ṣerú ẹ̀ kó tẹ̀tì.